share rẹ̀ mo fẹ́ kẹ́ jókòó go viral mo fẹ́ kí ó dọ́dọ̀ ẹni tá fẹ́ fún lésì tó ń pè ní King Solomon alákọ̀ọ́kọ́ ni pé tí èèyàn bá ti Kùránì pa wá láṣẹ ó ní wala tasubbu allazina yad'una min dunillah fayasubbu Allaha adwan bighayri ilm ẹn tí ẹ bá sí ẹ̀sìn mùsùlùmí nínú ìsìláàmù tiwa wọ́n pa wá láṣẹ pé ẹ má bú àwọn ẹlẹ́sìn ní ẹ má bú àwọn nǹkan tí ó bá gbà fún yín lé wọn ẹn tó yẹ pé tẹ́yìn bá ń ṣe lé yín ó yàtọ̀ sí tàwọn kan ẹ má bú àwọn ẹlẹ́sìn ní wọ́n má wàá fún yín lésì tó lágbàjú ìtẹ́ níran kan lọ èyí ń lọ́fà tó yẹ pé àwa gẹ́gẹ́ bí àáfà àmàdúró lérí lé ìwà a sì mọ́ gbà wọ́n sínú Islam kí ṣe pé báyá a mọ̀ wá fi ẹ̀sìn kan ṣe yẹ̀yẹ́ láì bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ẹ̀kọ́ àkọ́kọ́ nù ìtí mo fẹ́ kí n fẹ́ kẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ará yìí ni pé mo fẹ́ kẹ́ jẹ́ kí fídíò yóò rìn ìdí tí mo fẹ́ kẹ́ jẹ́ kí fídíò yóò rìn débi kọ́ dọ́dọ̀ King Solomon kẹ́ bá wa share rẹ̀ ó ní pé alákọ̀ọ́kọ́ ni pé ẹnìkan ló pè mí Ọlọ́run bá ṣe dáadáa fún wọn wallahi láti ilé ọlọ́mọ wà yí wọ́n pè mí ní alẹ́ àná ni wọ́n ní àfá wọ́n láwọn máa gbádùn ní sí máa sọ̀rọ̀ ní sí máa ná mímọ́ Ọlọ́run níjọ́ bàjẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan ṣe ẹ̀rí tí mo ní nípa kíni wọ́n lẹ́nìkan ń fi ẹ̀sìn Islamu ṣe yẹ̀yẹ́ ìwọ́n ń challenge gbogbo àwọn àfẹ́sìn ìsìn challenge gbogbo tí jẹ́ Islam pé kí ni Kùránì tẹ́ gbé lọ́wọ́ kí ni wàhálà yín pọ̀ nílé ọ̀rọ̀ ọ̀run kí ni ìrún tẹ́ ń kí rákàtí máa ẹmú àyà kan wá nẹ́sùn sọ̀rí nǹkan àyà kan nínú Al-Kùránì ní àbí méjì àbí mẹ́ta tó sọ pé ìrún kíkí o bẹ́ẹ̀ ti rákà rèrè ìrún márùn ni àbí mẹ́fà ni àbí méje ni kó mú wá ní Al-Kùránì ó lè lérí kí wá ní wàhálà yín tẹ́ ń dé àmúlé lérí mo ní ta ló sọ bá wọn ní King Solomon ẹni yìí sì ní èèmọ́ àmúwọ́rọ̀ ìpẹ́ni tó pọ́pùlà ni torí pé ìjọ kan mo rí fídíò ẹnìkan wọ́n pè ní TNT Yínká ìmọ̀ sábà sọ̀rọ̀ gan nípa ọ̀rọ̀ sexual intercourse tàbí ìmọ̀ sábà tírìtì ọ̀rọ̀ ọlọ́kọ ọlọ́bìnrin mọ́ ti máa súnmọ́ra wọn bí ẹ ti máa ṣe kínní tẹ́sí mọ́ bá ti wà ọ̀rọ̀ ní ayé ká mọ́ fa lọ̀bẹ̀ púpọ̀ mo wá ní ẹni yìí níbi ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó dágbà wọn tí ó bá ti gbọ́ mọ́rọ̀ ṣètọ́n ẹ bá àwọn followers lẹ̀ ẹ bá àwọn èèyàn tó mọ̀ tẹ̀lé púpọ̀ ẹnìkan wá sọ pé bí wọ́n ti ń wò ó tó ní ẹ ti ń wo TNT Yínká yìí tó kò tó ẹnìkan wọ́n pè ní King Solomon wallahi ni mo ti mọ̀ náà nù mo wá ní wọ́n tó òun náà máa ń sọ̀rọ̀ tó lé gan ọ̀rọ̀ àlùfàṣà ọ̀rọ̀ alfahsha wal-munkar wal-baghi àwọn ọ̀rọ̀ bàjẹ́ ọ̀rọ̀ tí wọ́n bọ́ ọmọ gbọ́ lọ́nà ọjọ́ mọ́dún àbí àwọn ọ̀rọ̀ tó le mo wá ní wọ́n ní kọ́lẹ̀ ó ní àwọn followers ní IG wallahi mo ti mọ̀ ní ọkọ̀ tí ń jẹ́ ní IG ní Instagram ìmọ́dò ní gbèlètà sí wà orí program ẹ̀ ẹ̀kẹ́ tí mo wá come across ẹ̀rí láyé ó ní bí fídíò tó jẹ́ joint video tí wọ́n jọra ṣe bọ́yá láàrin òun àti ẹni ọlá Badmus tí ń ṣàlàyé pé kí lẹ́yìn need olóhun fẹ́ nìkan ní 100,000 kí ni wọ́n wá need olóhun need gẹ́gẹ́ bí fídíò tí máa ṣe ibẹ̀ mú táwọn ká ẹni tán pè ní King Solomon ń rè yóò dẹ́sì bí àwọn fadá àbí bí àwọn sẹ̀lẹ̀ wọ́n wá lọ́wọ́ fẹ́ fi ọ̀rọ̀ ìsún táwa ń kí àti Islam wọ́n fẹ́ fi ṣe yẹ̀yẹ́ wọ́n ní tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ èèyàn táwọn bá kọ́ bá jáde kí wọ́n bá fẹ́ fún lọ́rọ̀ tó bá fẹ́ tó wọ́n náà nǹkan àbí òsì táwọn tó bá sọ pé kí ẹ máa ṣàlàyé yóò kọ́ tiẹ̀ ni wọ́n á ní òun ló ní péjì ẹ̀ lójú ọmọ kọ́ tiẹ̀ òun ló ní ayé rẹ̀ lójú ọmọ sẹ́kìnì lójú ọmọ bá nǹkan lùmọ̀ ẹ̀ lérí kálukú náà fẹ́ kan lọ sí rí péjì rẹ̀ kọ́ sọ̀rọ̀ mo fi sọ pé ẹ jẹ́ kí fídíò yóò rìn nínú àlàyé tí wọ́n ń bèèrè lọ́wọ́ ẹni pé ó tó gbọ́ báyìí wọ́n ló ti ń lọ bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì báyìí wallahu a'lam wa a'lam bí ẹ ti gbà sọ fún mi nìyẹn mo wá ní kí ni àwọn tó mọ̀ sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn ká wọn àwọn tó pèrè àwọn aláfẹ́ ẹ̀sìn àwọn tó mọ̀ sọ pé àwọn ọ̀rẹ́ nǹkan míì tó
bá jẹ́ pé tòótọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni wà láàyè ìrí fídíò ń tèmi ìbá ti jáde ìbá ti sọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ ọ̀hújà ẹ̀rí ta nídìí kìí ṣe pé tásẹ̀ rẹ̀ mọ́ wá dààmú máa ṣe wá káàkiri ó wà ní Al-Qur'ani rẹpẹtẹ nípa pé ìrún tàǹkì o ìwà kẹrì wá fún mo wá ní àwọn tó ń sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọn láwọn ọmọdé kéwú lẹ́yìn àwọn ọmọdé ìwé ọkùnrin yìí sì dá prógrámù rẹ̀ yìí ṣe àti rí Sunday tó ti kọjá ṣe bẹ́ẹ̀ wà ní alùkọ́ wọn ò fún lẹ́sìn ni wọ́n ní wọn kò sẹ́ni kankan tó sọ̀rọ̀ lọ́bẹ̀ àwọn tó ń sọ pé wọ́n bí sí gbogbo ọ̀rọ̀ social media ní kọ́ wọ́n ní kò sẹ́ni kankan tó sọ̀rọ̀ lérí ẹ̀ tíjà tó àti tó bá jẹ pọ́ọ̀rọ̀ mùdú mẹ́kàsì nìkan wọ́n wà bọ́ta ẹlẹ́sìn mi ní yẹ̀yẹ́ wa yìí ní yẹ̀yẹ́ pé kí ni ọyọ mú ẹ̀rí wa awálẹ̀ rí pọ̀ fọ́sẹ̀ àlù àlà zikiri èkó tó náà dáadáa tó a bá fẹ́ gbẹ̀sẹ̀ wọ́n ní o béèrè lọ́wọ́ àwọn tó bá mọ̀ ni béèrè akọ́kọ́ tó a bá fẹ́ gbẹ̀sẹ̀ ìwọ King Solomon tó a bá fẹ́ gbẹ̀sẹ̀ lọ́wọ́ àwọn tó ń ṣe comparative àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ pa Kùránì àti Bíbélì kọ́kọ́ wù àwọn èèyàn ní wọ́n kọ́kọ́ máa ń wádìí Bíbélì náà tí wọ́n mọ̀ kó tó ní kí wọ́n mọ̀ bá ń jiyàn tí wọ́n náà bá fẹ́ máa bá wọn jiyàn wọ́n wádìí Al-Qur'ani lẹ́yìn ìgbà tí wọ́n náà bá ti stọ́dì Bíbélì rẹ̀ awọ́lọ́pọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ọ̀nà mẹ́ta nínú Ìsìlámù tiwa ọ̀nà mẹ́ta ni àwa ti máa gba òfin àtẹ̀sírẹ́wò ní Ìsìlámù òfin Ọlọ́run ọ̀nà mẹ́ta ni mẹ́tẹ̀ẹ̀ta sì ní priority tí a gbọ́dọ̀ máa fọ́lú ọ̀kọ̀ọ̀kan wọn nínú Ìsìlámù ìrun táǹkì yìí kẹsẹ̀ bí àwa mùsùlùmí la gbé wá nù lákàì òjíṣẹ́ tí Ọlọ́run bá gbé wá gangan tó jẹ́ màbọ̀wọ̀sù rahmatan lil alamin olóògbé wa kò wá sẹ́ni tó fẹ́ mọ́ sẹ́jẹ́ tó ẹni tọ́rọ̀ fi rán onílà ní Muhammad òfin àkọ́kọ́ ó ní Al-Qur'an à ń gba òfin wa láti inú Al-Qur'an Al-Qur'an yìí ni Jìbìrìlù ló gbé wa yóò wá sọ fún àná Muhammad ìtàn bá bá ní Al-Qur'an ó bá gbogbo ọ̀pọ̀ òfin ìwà nínú Al-Qur'an ẹlẹ́ẹ̀kejì à ń gba òfin Ọlọ́run láti inú Hadithul Qudusi Hadithul Qudusi kí mọ̀ pé Hadithul Qudusi kí n sọ́nà mọ̀ lọ́lẹ̀ wádìí òun náà Hadithul Qudusi ó ní èyí tí Ọlọ́run bá Nábì Muhammad sọ̀rọ̀ direct tó ní sí interpreter láàrin àwọn méjì èyí ò tí Jìbìrìlù lò ní pé Ọlọ́run ní ọmọ bá sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tá a ti gba òfin ó nínú Al-Hadithu Nabawi kí mo pé Al-Hadithu Nabawi kí ni tá Nábì Muhammad wá wí torí pé gbogbo kíníkíní á pààrọ̀ ni á dalẹ̀ ni á mẹjàmbá yẹn ni gbogbo nǹkan tí ọba dá bẹ́ẹ̀ tí máa bẹ lára ọmọ ènìyàn Ọlọ́run bá ti máa ń ti fọ́kù lára ní Muhammad gbogbo tó bá sọ pátá ní àkúwáàlù ọ̀rọ̀ tó bá sọ lẹ́nu rí ó ti dòfin fáwa àfọ́àlù tó bá ṣe níwà ó ti dòfin fún wa àti tẹ̀kìrì láti tó bá bá wọn sọ̀hábà àwọn kọ̀mpánìọ̀n rẹ̀ tí wọ́n wá ṣe tánẹ́bí wá wò tí ọ̀wá sọ kankan lérí ẹ̀ ó ti dòfin fún wa sórí bí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ibẹ̀ ní àwọn mùsùlùmí tí máa gba òfin èyí tó bá rí number 1 ó rí number 2 àbí èyí tí ọba complete ní number 1 ọba pé number 2 ó complete yẹ àbí kí number 3 ó ṣe kí ni ó complete yẹ so tí ẹ bá nù tó bá jẹ́ wípé àwọn mùsùlùmí lónìí à ń kírun àwọn gbọ́ pé mẹ́sẹ̀njà tọ́lọ̀ ọba rán sí wa kò kírun ó ní a máa sọ pé ẹmú ẹ̀rí yín wá nínú Al-Qur'an sẹ́ẹ̀mẹ́ pẹ̀lú mi láti ní ìkúlù ìsáni yá àmàlẹ́ alẹ́ṣẹ́ àkídàtì iṣẹ́ tọ́lọ̀ bá dá fún kálukú ó ní ọmọ ṣe ọ̀rọ̀ tó gúdù lélẹ́rí oníkọ́ sọ̀rọ̀ ń pa ọkùnrin obìnrin pẹ́ tí bára wọn sùn òbò ọ̀rọ̀ kótó ọmọ sọtárì yẹn ń wọ ẹ òní ọba adólélẹ́rí máa bá lọ agbẹ́rẹ́ ọ̀fọ̀kọ́rọ̀ ọjọ́ jáwọ́ bẹ́ẹ̀ ibi ìjọba Nàìjíríà bàjẹ́ ní kálukú wá star by all means kálukú ṣe ń wọ́n tí ó fi máa sustain life well by all means ní ìbàjẹ́ fi di fáàrí tá a sọ pé máa ká nàní nọ́ọ̀sì
máa ká nàbí má di zamani muharraman ìtọ́ jẹ́ táwọn èèyàn bọ̀ ọmọ fẹ́ ti gbọ́ nínú Islam àbí nínú Christian àbí nínú ẹ̀sìn mi tí wọ́n máa ọmọ fẹ́ ti gbọ́ jọ̀hún lè náà sì fi haza zamani mubarak ó ti di táwọn èèyàn ń gbọ́ oníṣìn ìtọ́ ọmọ ẹ̀sẹ̀ òní máa kọ̀ntínú rẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé mo ní fásitì àlù àdà zikir in kuntum la ta'lamun ìtọ́ bá mọ̀ bẹ́ẹ̀rẹ̀ àkọ́kọ́ wọn ò bí ọ sínú Islam bó ti ẹ̀jẹ̀ pé bíbí tí wọ́n bí ọ yóò dáadáa lè fẹ̀tẹ̀rà lẹ́yìn Islam làmá òbí ti sọ́ di nǹkan mi Christian ìtọ́ bá wà mọ̀ òní ní ojú lélẹ́rí lẹ́yìn Islam tí wọ́n bẹ̀rẹ̀ ìbò ní ìrun wákàtí márùn-ún mo ti dọ́pẹ́ clear rẹ̀ fún ọ mo ní tọ́wọ́ ẹ̀pá mùsùlùmí là bá ń kí lónìí ni o lè máa bẹ̀rẹ̀ ìpé mo ní ẹ̀rí rẹ̀ wá ṣùgbọ́n ẹni tọ́lọ̀ fi rán gẹ́gẹ́ tí ń bá sọ̀rọ̀ pẹ̀lú Kùránì àbí tí ń bá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ tí ṣe àdísù kùdùsí ó pírátìsì ẹ̀sìn ó lè fi ẹ̀sìn wá ṣe yẹ̀yẹ́ kìí ṣe àgbélẹ̀rọ ẹ̀sìn a sì ní old Kùránì a ní new Kùránì gẹ́gẹ́ bó ti wà ní Bible Old Testament and New Testament kò sí ọ̀rọ̀ àtọkọ́lẹ́rì tiwa o Kùránì kan náà ni ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó lé ní alákọ̀ọ́kọ́ ayàkẹ́ ìkọ̀kọ́ káà fún ọ nínú tẹ́pẹ́ ọlọ́run wá sọ pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ayẹ́kọ́ ni ọsọ ní Suratu Nisa wá ó tìrì ipé ìrun ó lásìkò àkọ́kọ́ ni pé kí Solomon sí wọ́n gbà ọ́ fọwọ́ ká Kùránì tó translate sí English wípé ọlọ́run sọ fún wa pé ẹ kírun tó bá ti wá gbà nẹ́mbà wà pọ̀ ọwọ́ àdúrà Kùránì láì mẹ́yẹ àyàtùn ẹ̀dà àyàtùn àdìdà àwọn àyà tó ní ẹ kírun pọ̀ akíìmù sọ́láàtà ó lè wá ní jámù plural ẹ kírun akíìmù sọ́láàtà ó lè wá ní singular kírun ọ̀rọ̀ ọ̀run àyà rẹ̀ pọ̀ tọ́nà bá ti kọ́kọ́ sọ ọwọ́ ni mo wá sọ fún ọ pé sórí òfin mẹ́ta tí mo láti ń gba òfin ìsìlámù yìí ọwọ́ burú fún ọmọ mùsùlùmí lòdì kọ́ wá ní Kùránì nìkan lòun nídìí òun ò nídìí àdìsù kùdùsí àwọn ni wọ́n pè ní Kùránì jù kí mo pè é Kùránì jù àwọn Kùránì jù ní ìtọ́ bàjẹ́ nínú ẹ̀sìn yóò ṣe kí ni o yọ́pọ̀ kí ọ sọ pé ìnídìí àdìsì gbàgbé ẹ̀ àdìsù kùdùsí ìnídìí ẹ̀ àdìsì Nabawi ìnídìí ẹ̀ Kùránì nìkan náà ìtọ́ bàjẹ́ ọ̀pọ̀ torí pé ọlọ́run ọba ó ṣàlàyé fún Ànábì Kùránì yóò jíṣẹ́ fún wa ìtí Kùránì bá sọ bọ́ ẹ̀rí pé níbi ọ̀rọ̀ àlùwàlá gbogbo eríkèríkè tá a fi máa ṣàlùwàlá gbogbo ẹ̀kọ́ ni Kùránì mẹ́ṣẹ́ àdìsí ló ṣàlàyé yòókù èyí tó bá ní òórí nínú Kùránì ọba nínú àdìsí láti sọ pé àwọn tó bá ní Kùránì yìí nínú àwọn Kùránì nìkan àwọn bẹ̀ẹ̀ sí lélẹ́ nínú ọ̀rọ̀ Islam ìtú ọbàjẹ́ yóò ṣe kíni o yọpọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ pa pé ká bọ́jú ká fò erí ká fò ẹsẹ̀ ayébẹ̀kọ́ ni gbogbo àwọn yòókù ni ọlọ́run ọ̀bọ̀ ká àdìsá ní Muhammad yóò ṣe kíni o yóò ṣàlàyé ẹ̀ má bá wa dá sí ọ̀rọ̀ Islam bàbá lè wá gbà á ṣàlàyé rẹ̀ fún ọ ìpè tó tí ọba kọ̀mpìtì nínú Kùránì àdìsí ó kọ̀mpìtì ẹ̀ àwọn àfún tafsiri wọ́n wá sọ pé ń gbà tẹ́ ti lè gbà pé ọ̀rọ̀ ní akírun tí àyà rẹ̀ sì pọ̀ lẹ́rìsìrìsì ẹ̀kejì àsìkò tá kírun ó ti wà àwọn àfọwọ́ rí àyà kan àyà tó kọ́kọ́ rí ó ní àyà 78 tó ń sọ pé wákàtí márùn-ún tó ń kí wọ́n ká ìlà wọ́n ká lazari wọ́n kí mọ́gírí wọ́n kí ìṣáì wọ́n ká ṣùgbà èyí túmọ̀ ní pé wọ́n kírun lóru nídàájí wọ́n kí mi lọ́sàn wọ́n kí mi lálẹ́ níbo lọ́rọ̀ bá ti sọ fún wa ní Kùránì àyà kan ó júwe ọwọ́dì ni o àkọ́kọ́ àyà ni ká sọ nínú Suratul Isra àyà 78 ọlọ́run nígbà tẹ́tí mọ́ pé mo ní ẹmọ kírun ọyá akíní sọ́dáàtà ìrún dọwọ́ ọyá gbèrú ní ẹmọ kírun lìdùnú kì shams tẹ́ bá ti rí tí òòrùn bá ti táìmù tí òòrùn bá ti mú tó wà ní àárín kábùsàmà àárín inú sky gẹ́gẹ́ tóòrùn
takálùkù àtìgbà tó fẹ́ ra máa yẹ ẹ máa kírun sórí láàrin bí tó ra wípé akíní sọ̀dá àtàlẹ́ dúdú kì shams nínú Al-Qur'ani ìrun méjì ní bẹ́ẹ̀ ìrun méjì táwọn kílọ̀ sáwọn ó ní dúdú kì shams azuri ìrun àyídá àti alásàrì wọ́n tẹ́ bá kírun tán ìlà àgẹ́sàkì lẹ́yìn tó bá wá di tí òru bá sáà fẹ́ máa ilẹ̀ náà fẹ́ máa sún díẹ̀ bọ̀ títí di aago méjìlá òru dàṣùbà irun bẹ tẹ́tù kí bẹ̀ òní àwọn àfọ́tẹ̀ tí níjọ yé wa pé ìlà àgẹ́sàkì lẹ́yìn ni òní mọ́gíríbì àti ìṣá ní bẹ́ẹ̀ ó di mélòó wọ́kùnrin ánàlì fàjìrì tó bá wá di ilẹ̀ mẹ́rin ní bí 5:30 to 5:40 ní táìmù gbáhùn ní ó ní àwà kí àṣùbà ó di mélòó àyà kan ló kọ́ márùn-ún sọ pé akíní salata liduluki shams ila ghasaqi al-layl wa qur'ana al-fajr inna qur'ana al-fajr kana mashhuda ọ̀pọ̀ àwọn àfáà àwọn wọ́n bẹ̀mí sí pé qur'ana al-fajr ní ọ̀nà báyá tó bá ti díwá pé ilẹ̀ ti mọ́ àṣùbà ti tó ẹlòmí tí ọmọ wá ti láwọn wọ́n fẹ̀mí sí bẹ́ẹ̀ ni qur'ani tí ìmáàmù máa kà ní ìrun àṣùbà ní wọ́n mẹ́rin márùn-ún ni ọpẹ́ tó àwọn tí ọlọ́wọ́ wá rán níbi sí àwọn bá ti kí àlébí wa practicalize ẹ̀ nínú ayé pé ìrun tí mo ní ẹmọ kíhùn ní ó ti pé wọ́n jẹ́ tó wà ń sọ nínú Suratu Hud ìrun márùn-ún jẹ́ kápọ̀ nínú Suratu Hud ọlọ́run sọ pé akimi salata máa gbẹ̀rù dìde tá a bá lọ lè wọ Suratu Hud ó ní akimi salata máa gbẹ̀rù dúró tarafayi nahar tó bá di ọ̀sán tí ọ̀sán bẹ̀rẹ̀ ní àtìgbà tí máa ń tẹ́ lọ sórí láàrin tarafayi nahar ìgbà tó ṣe máa pé méjì ní lọ́wọ́ alákọ̀ọ́kọ́ ákí àyídá ákí alásàrì wàláì tíra tí túkúrà nínú túwò fún abẹ́ azúrí wal asri ní tarafayi nahar wàsúdà fàmínà lẹ́yìn àtìgbà tí òru bá ṣe ilẹ̀ ẹ̀sẹ̀ fẹ́ máa súbọ̀ wá sọrí gbà tí ilẹ̀ ẹ̀sẹ̀ fẹ́ máa súbọ̀ ní kí là ń kí mẹ́jẹ máa Magribi mẹ́ta ni ọlọ́run tó dá kọ́mbẹ̀ òní níbi Súra Hud níbi tọ́bárọ̀lẹ́ tó ń sọ nínú Suratul Baqara àyà 153 ọlọ́run bá sọ pé áàbìsú ala salawat ìrun tí mo ní ẹmọ kí márùn-ún wà salatil wusta àti ìrun àlásàrì bóun ni àwọn àbá ṣe sọ pé ìrun àlásàrì ni wọ́n wípẹ̀ òní táwọn sọ pé sikrul khas ba'da al-'am lọ́dà ń bàlágà ó ní pé ìrun wa mélòó ni márùn-ún àti àbísù ala salawat ẹ mójútó gbogbo ọ̀run márùn-ún ọ pàtàkì salatil wusta kí ni túmọ̀ wusta tẹ̀mí ìtọ́ bá ṣe kí ni o tọ́lá wà láàrin ni ìtumọ̀ pé àyídàtà lásàrì wọ́n ti wọ́n wájú Magribi àti ṣáì wọ́n wà ní ẹ̀yìn ta ló wà láàrin méjì ní Salatul Asr ọlọ́run ìlú tó dáhùn nìkan sọ nínú Suratul Baqara ọkùnrin ìrọ̀lẹ́wájú o tó wá rí gbogbo ayé alákọ̀ọ́kọ́ mo ní márùn-ún pẹ́ síbẹ̀ ayé àti mo tó kàrá ẹ̀kejì mẹ́ta ló pẹ́ síbẹ̀ èyí tí mo kà láti márùn-ún ló pẹ́ bẹ́ẹ̀ àmọ́ ọlọ́run tó dín ní dáa ẹ ọ̀kan yẹn yìí bẹ́ẹ̀ mo ṣe láìkẹ̀ púpọ̀ nígbà tí mo sọ pé mo láìkì gbogbo ọmọ ẹ̀kẹ́ yìí àmọ́ mo láìkì nígbà tó pé uhibbukum jami'an wa Ibrahim ìtumọ̀ pé sí Ibrahim sí lára yín ni ṣebí bẹ́ẹ̀ lára yín mo wá ní mo tó dáhùn nìkan ìtumọ̀ rẹ̀ pé gbogbo òun lọ́dọ̀ dẹ́kọ̀ ábísú ala salawat gbogbo òun lọ́dọ̀ kọ wọ́n sì wá ní salatil wusta ìtumọ̀ pé wusta òun náà pàtàkì ti ṣe àlásàrì ẹyọ kára rí bí ayé lẹ́yìn márùn-ún la rí bẹ́ẹ̀ ọkà tó ṣe tẹ̀lé wíwọ́ pọ́tọ̀ òun lẹ́nu márùn-ún ìwá rẹ̀ bó ní gbogbo wá ṣe fẹ́ kí bó ní ṣe wá fẹ́ máa kí àwa máa kí àlejò wa practicalize ẹ̀ ó kí àyídá ó kí ní mẹ́rin ó kí àlásàrì ó kí ní mẹ́rin ó kí Magribi ó kí ní mẹ́ta ó kí ìṣáì ó kí ní mẹ́rin
ó kí àṣùbà ó kí ní méjì ó wá ṣàlàyé fún gbogbo àwọn sàhábà àtàjọ́ ọmọdé rẹ̀ pé ó ní sọ́lù kama ra'aytumuni usalli bí mo ti kí yìí kẹsẹ̀ pé ọlọ́run sọ Kùránì kalẹ̀ mo sì kú bẹ́ẹ̀ ọlọ́run bá fún mi ní practical ó fún mi ní theory ó sì tún fún mi ní theory ní Kùránì practical rẹ̀ ní hadith alẹ́bí practicalize ẹ̀ ó ní kọ́tì fọ́ọ̀mù ọ̀rọ̀ ọ̀run torí pé tí bá sọ fún pé àwọn arákàtà máa fi kiri hunaka ahadithu kaseera tadullu ala raka'ati salat àwọn àdísì wà pọ̀ ní sílápẹ̀júwe àwọn lè challenge yìí pé sẹ́nẹ̀bí Ìsá ọlọ́ni Ìsá ò pé ìrẹ̀ lọ́lọ́ èyí pé lọ́lọ́ irú eléyìí lẹ́nu fi challenge àwọn lè pété ànábì ọba kírun táwọn bá kí ẹlẹ́gbẹ̀ẹ́ sọ pé kí ló dé kírun ìrùn bẹ́ẹ̀ jẹ́ tì ní tẹ́yẹ pé níbi ọba kírun àwọn wá kí lónìí ẹni challenge wa pé kí ló dé fi kírun tí bá ànábì òkè àmọ́ ànábì kí kò ní di challenge sí mọ́ àwọn alẹ́ challenge pé Ìsá ò pé rẹ̀ lọ́lọ́ èyí pé lọ́lọ́ kí ló dé fi pé lọ́lọ́ ẹ̀sìn yìí ṣẹ̀ṣẹ̀ rún ìyá rẹ̀ sì ṣe ìyàwó ọlọ́run omi ẹni tí gbóyún ti bí ara rẹ̀ ẹ̀mí tó fẹ́ sí kéésù ọmọ ọlọ́run torí àwọn ọlọ́run bá ní challenge ẹ̀yìn nínú Suratul Maida tí ọ̀gá tí ti jẹ́ tí ànábì wa Ìsá ànábì wa kí mo pé o ànábì wa Ìsá tí ọlọ́run bá ń challenge ẹ̀ ipe ṣe wọ́n sọ pé ìtẹ̀sùn ní wa ummiya ilahayn Suratul Maida tọ́lọ̀ sọ pé a'anta qulta linnasi ittakhizuni wa ummiya ilahayni min dunillah tí wọ́n lọ sọ pé wọ́n mú ọlọ́run kó mú yàrá náà lọ́run kó má ṣe ní ọlọ́run Ànábì Ìsá sọ pé qala subhanaka ma yakunu li an aqula ma laysa li bihaqqin èmi kọ́ o àwọn ní challenge yẹn báwọn àmọ́ táwọn ṣe ànábì tí wọ́n practicalize ẹ̀ ó sì bá wá láti pé sọ̀lú amúrú àkíkí ni ó pa ní pé bí mo ti kí yìí ní ẹ máa kí ẹ wá jẹ sàrà ibà ànábì tí wọ́n kí alákọ̀ọ́kọ́ ni pé ìrun àlìfájàrí sọ̀láàtì fàjì ìrun àṣùbàtà máa kí rákà mélòó ni àlìfájìrù méjì ẹ̀rí rẹ̀ nínú hadith tá a sọ pé àwọn ń gbà àṣẹ láti inú Al-Qur'an a sì ń gbà àṣẹ láti inú hadith ó ní rawa Abu Dawud ló gba ọ̀nà súnánù rẹ̀ 1267 ló ti gbà wá ìbá kọ́ tíra wa làmọ́ mo rí pé kò sáyè bẹ́ẹ̀ èsè mùsùlùmí tí ma bá jiyàn lẹ́yìn kí sàlàyé fún ọ ló ní sáni sọ ọmọ aláìsẹ̀ wa ó ní ọgbà wa wọ̀gẹ́ ìwò àwọn ẹlẹ́mìíràn tó gbà wá ipe àǹkọ́ ìsìnkú àmọ̀ àwọn gbà látọ̀rọ̀ pé sọ àmọ̀ àmọ̀ kọ́ọ̀lù àwọn ní ra'a Rasulullahi rajulan wọ́n lọ Nabi Muhammad ó rí ẹnìkan yusalli ba'da salati subuhi rak'atayn lẹ́yìn ìgbà tó sálámà ṣùgbà tán tó kíráka méjì tán ọ̀sẹ̀ tó wá dìde wá tó kíráka méjì ó ní mélòó tẹ bá rúkọ faqala Rasul Ànábì afẹ́ kọlẹ̀kà Ànábì á ní salatu subuhi rak'atayn irú àṣùbà tá a máa kí wọn rákà mélòó ni o méjì ni o Ànábì tọ́lọ̀ fi sẹ́nà ọ̀pọ̀ àti kárẹ́sì kẹ̀kẹ́ ǹjẹ́ nílàkà Yorùbá dọ̀tí ẹnìkan tó lè máa bẹ̀rẹ̀ pé kí ló ní tẹ̀ ń ṣe àbí Kámílù kí mo pè é Kámílù lè yíwọ̀n mú ẹsẹ̀ Kámílù ẹ̀ tí nílàkà rẹ̀ bá dọ̀tí jẹ́rìí yóò pé tó ti di dìde lóde tó máa bẹ̀rẹ̀ rúkọ ẹ̀ṣẹ̀ báwọn Ànábì kọ̀rẹ́ tẹnu ìpè rákà àṣùbà o méjì ni inú òfin bí a ti máa gbà nù Salatu Zuhri àti asir rákà rẹ̀ rọ́wà Imam Ahmad fil Musnad Imam Ahmad lọ́gbà ní Musnad wọn táà mọ̀ sí 11,802 ẹ̀bà mẹ́ nọ́mbà 11,802 wọ̀gẹ́ ìrù àtàwọn ilẹ̀mínà wọ́n gbà wọ́n látọ̀dọ̀ Abi Sa'id al-Khudri qala wọ́n ní kana Rasulullahi sallallahu alaihi wasallam yaqumu fi zuhr tó bá fẹ́ kí àyídá dáadáa bí wọ́n fẹ́ practicalize àyídá tó bẹ́ kí fún wa wọ́n ní fi rak'atayn ulayayn rákà méjì alákọ̀ọ́kọ́ tá a máa kí tá a fi sàtáyà wọ́n ní fi kulli rákà
rákà kọ̀ọ̀kan méjì táwọn ẹgbẹ́ fẹ́ kí kọ́dìrà kìláàtì sàlàsínà àyà ànábì ọ̀pẹ díẹ̀ ń bẹ ìtumọ̀ pé yọ ká fátíà yọ ká súra tọ́ yẹ pé ìpẹ́tà ànábì ọ̀pẹ kó tó di pé yóò rùkú yóò ṣe déédéé bí bàtẹ́yàn ká bí bàtẹ́yàn wọn bá ní kẹ́mi lọ ka Kùránì lérí ìjòkó báyìí tí ka àyà 30 tánàbì òfin pẹ́ tọ́ba dẹ́rẹ́ kejì náà yọ pẹ́ bẹ́ẹ̀ wọ́n wá ní wọ̀fìlú wúrọ̀ yẹn tọ́ba wá fẹ́ kí méjì yòókù tó ti sàtáyà tọ́ba kí méjì yòókù tó fi kọ̀m̀pìlìtì tó fi pé mẹ́rin kọ́dìrà kìrá àti hamsa aṣírọ́ta rọ́kà àtà yóò ṣe déédéé nígbà tó ka nígbà tẹ́lẹ̀ gbòkó kalẹ̀ tó ka àyà 15 sẹ́ǹpẹ́ kò tó 30 ta kọ́kọ́ ìtumọ̀ pé rákà mẹ́rin lànàbí òkì nínú alásàrì àti àyídà méjì alákọ̀ọ́kọ́ bẹ̀ yọ pẹ́ díẹ̀ méjì ẹlẹ́kejì kọ́ yọ pẹ́ kò ní pẹ́ tó yẹ kẹ́nìkan tí ànábì wa tọ́lọ́ ọba ránṣẹ́ tó ti practicalize nǹkan tó sì gbà wá láṣẹ pé ẹ máa kíbìtì kí kẹ́nìkan tó máa bẹ̀rẹ̀ pé kó mú wa ní alukurani láti wá kà fún síwájú àwọn ní bàbá tó wá yọ já tó padà síbi òfin ẹlẹ́kejì ní àwọn àdìsí tá mú wáyé tó wọ́n wá sọ fún apẹ́ látọ̀dọ̀ àyà Àìṣà wọ́n ní ìyá ńlá Àìṣà sọ pé káàna Rasulullah awwal mafturida ala Rasulillah ìgbà tí Islam kọ́kọ́ dé díẹ̀ ọ̀rọ̀ ọ̀run àmàkírun tó kọ́kọ́ dé àwọn ẹnu tó ti jẹ́ wákà mẹ́rin méjì lọ́nà kọ́kọ́ pè fún wọn tẹ́lẹ̀ illa li magribi nìkan tọ́jọ́ lọ́pọ̀ mẹ́ta ó nìkan ni wọ́n kí mẹ́ta àwọn tọ̀hún méjì ni ثم أتم الله الظهر والعصر والعشاء الآخرة 4 في الحضر lẹ́yìn náà ni ọlọ́sẹ̀ fún apá lẹ́bí dá sẹ pé ọya ẹ̀ tó fi méjì kún kó fi di mẹ́rin في الحضر tẹ́ bá wà lé ìtumọ̀ pé tẹ́ bá travel tẹ́ bá wà lé وأقر الصلاة على فرضها الأول في السفر ṣùgbọ́n méjì tí kọ́kọ́ máa kí tá kọ́kọ́ máa kí kó tó di pé ó fi méjì kún ó ní tàbá wọ́n travel tí wàhálà bá wá pọ̀ àti kìlómítà bá jìnà síbi à ń gbé alẹ́mọ̀ wá sí òun lọ́ fa kọ́sùrù sọ̀dá gbogbo tó bá jọmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run bá ti ṣàlàyé rẹ̀ sínú Al-Qur'an ó sì sọ fún Muhammad lójú ọmọ sọ pé al-yawma akmaltu lakum dinakum ó ti complete nǹkan mẹ́ta bá lálẹ́mọ̀ ìwọ pé ṣé kìíní yìí wá dá àbí kìíní yọ̀ dá bídí àlẹ́lẹ́ yìí ni àbí súnà torí ta bá ní gbogbo tánàbíà Muhammad ò ṣe á tí wọ́n bá lọ wá ṣe ó kò sábẹ́ gbọ́nà àwọn tó sọ pé wọ́kúlù bídí àti dọ̀lára wọ́kúlù dọ̀lára bídí àti láti sí tánàbíà Muhammad sọ pé man sanna sunnatan hasanatan ní àdísì tá a bá ní àmà káyọ̀ náà lọ àmọ́ kì í sọ̀rọ̀ yẹn àwa mùsùlùmí ni mo ní dájú ọ̀rọ̀ kan wọ́n Christian tó ọmọ pa Kùránì lẹ́yìn ọ̀rọ̀ báyìbù àtọ̀rọ̀ bàjẹ́ ẹ̀kẹ́jì ọ̀wájú òsúnmọ́ àwọn afákọ̀ sàlàyé fún ọ̀lẹ́ máa fi ẹ̀kọ́ ọmọ mọ́ kẹ̀ẹ̀sí wa àwọn tẹ́ bá bá jìyàn lórí ọ̀rọ̀ báyìbù àti Kùránì bí wọ́n ti ń ṣe ìwọ́dọ̀ wádìí pé àwọn wádìí báyìbù kótó ní pé ń takò yìí ìwọ́dọ̀ wádìí Al-Kùránì dáadáa kótó ní pé ọmọ takò wa ayàtọ̀ níwọ̀n ọ̀nà kò sí ọ̀rọ̀ ọ̀run rákàrin òun náà sàfún pítọ̀ ọba gbogbo tó ọba wá ìbẹ̀rẹ̀ Al-Qur'an àdíṣọ́ kọ̀mplétẹ̀ torí pé ọlọ́run bá jóye wa nù Al-Qur'an rẹ̀ ó jóye wa pé anzalna ilayka dhikra nínú Al-Qur'an tí wọ́n Suratu Nahl ọlọ́run jóye Ànábì Muhammad àtàwọn sọ̀rọ̀ pé a tún wá sọ àdíṣì kalẹ̀ a sọ àdíṣì kùdùsí àtàdíṣì kánẹ́bì sọ a sọ kalẹ̀ litubayyina linnas kí wà níbi olè máa ṣàlàyé fáwọn èèyàn ma nú zíra ilé Kùránì tá gbé fún wọn zikiru alákọ̀ọ́kọ́ tó sọ pé anzalna ilayka zikra àdísì Ànábì Muhammadu báwọn wọ́n ṣe kálẹ̀ náà sì tuntun nù àwọn náà a sọ àdísì Ànábì kalẹ̀ àtúfọ̀ torí bí ọ̀nà bá parí Ànábì ó kọ̀mpútẹ̀ ló fi sọ pé má yẹn tí kú ánìlẹ̀ àwá Ànábì sọ̀rọ̀ fẹ́nu ọ̀rọ̀ náà ní gbogbo tánàbì bá ń sọ ọlọ́wọ́ sọ pé àti fọ́nù rẹ̀ mọ́ tó bá wí àwa náà là ń sọ àti inú àdísì kùdùsí àti inú Al-Qur'ani àwa sọ àwọn kan ìfún wa litubayyina linnas ọ̀rẹ́ nìkan ọmọ fi sàlàyé fáwọn èèyàn ma nuzila ilayhi ìjọ ọba yé wọn náà Al-Qur'ani fi àdísì wa ní Muhammad fi sàlàyé fún wọn Ànábì tí wá sàlàyé rẹ̀ ọ wá sọ pé sallu kama ra'aytumuni
usolli anabi kiraka asuba ó kí méjì ó kí àyílà ó kí mẹ́rin ó kí alásàrì ó kí mẹ́rin ó kí magribi mẹ́ta ó kí ìṣáì ní mẹ́rin arákùnrin kan kóhun tó máa wá bẹ̀rẹ̀ ìmọ̀rẹ́ ti rí òǹkà aráka tí ó mẹ́sẹ̀jì àtọ́lọ̀ rẹ̀ sí wa ó ti kọ̀mpítì sẹ́ẹ̀ kó tó lọ ọlọ́run tó sọ pé mo kọ̀nfàmù ẹ̀ al-yawma akmaltu lakum ẹjá lọ lè mọ́ tá à ń bá ṣe ẹjá lọ lè ṣe kí ni o kọ́lọ̀ kọ́ sàmọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa ẹnì kan bá wa ṣe ẹ̀kúndò rẹ̀ ẹ̀jú kọ́ rí ẹ̀jú kọ́ dọ́rọ̀ ẹ̀ ìsìlámù sọ̀rọ̀ ẹ̀ sí ìbàjẹ́ o ọlọ́run bá ní ìjọ yọ wọ́n mọ̀ yabtaghi ghayra al-islami dinan lánàá lájọ́ mọ̀ sí ẹ̀ tàbí ọlọ́run ní gbọ́ bá lọ lẹ́sìn mí tó pàtàkì lẹ́mìí ẹ̀jú ìsìlámù yìí lọ ìrànà padà yóò gbàrà mìíràn torí pé ẹ̀ńtẹ́ ẹ̀pẹ̀lẹ́ ní ọlọ́run yìí àbíta pé ní ọmọ ọlọ́run tí sàmẹ́bí Ìsáyì àbíta pé ní òun gẹ́gẹ́ lọ́lọ́run àbẹ́pẹ́ lọ́mọ ọlọ́run ẹ̀pẹ̀ ya rẹ̀ níyàwó ọlọ́run òun gẹ́gẹ́ sọ pé subhanaka ma yakunu li an aqula ma laysa bi haqqin mà sí tí wọ́n ń wí o in qultu qad alimta ta'lamu ma fi nafsi wa la a'lamu ma fi nafsika innaka anta allamul ghuyub alẹ́bí tó jẹ́ òjíṣẹ́ gẹ́gẹ́ ní sọ pé èèmọ̀ sí o wọ́n pè mí lọ́nà èèmọ̀ sí o wọ́n pè yá mi lọ́nà èèmọ̀ sí o ọlọ́run sọ pé wọ́n sọ pé kí ní ka sàdáàsà ọ̀nà mẹ́ta ni ìtàhù khairun lakum ẹjá ọkùn mẹ́ ọlọ́ni ìjáwọ́ kú mẹ́ ká sọ pé kò sẹ́lẹ̀ mi àfọ́nà òun gẹ́gẹ́ lórí fún yín alẹ́bí ní sọ pé wọ́n mọ̀ sí òun ọmọ sí òun ní ọmọ sí ìsìlámù ẹ̀ríkàdà Muhammadu náà wá ọlọ́run ní dínà ìwọ̀n aláàkìyàmà so tí ẹ bá wa ṣí ẹ̀rẹ̀ kó yẹ wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.